Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìgbaniníyànjú àti ìjọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí. Lọ́jọ́ tòní, ohun tí màá sọ̀rọ̀ lé lórí ni gbígba àwọn ọ̀dọ́ níyànjú láti lè wà hardworking. Gbogbo àwọn ọ̀dọ́ la máa ń gbàdúrà wípé k'Ọlọ́run jẹ́ ká ṣe oríire. Àmọ́ ohun tó máa jẹ́ kí ọ̀rọ̀ yìí tètè wá sí ìmúṣẹ ni òun ni kí a fẹ́ràn iṣẹ́ ní ṣíṣe. Kò sí bí n ṣe fẹ́ sọ̀rọ̀ ìgbaniníyànjú tí mi ò ní mẹ́nu bà ọ̀rọ̀ ìwé Professor J.F. Ọdúnjọ tí wọ́n ní iṣẹ́ lògùn ìṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là á rí. Bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé, àtẹramọ́ṣẹ́ ni. Ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ lẹ́ṣin lẹ́ẹ̀kan. Tí o bá gbójúlé wọn, ó tẹ́tán ni mo sọ fún ọ. Apálára, ìgúnpá nìyẹn kan. Báyé bá ń fọ́ ọ lónìí, tí o bá lówó lọ́wọ́, ayé á fẹ́ ọ lọ́la. Àbí tó bá wà nípò àtàtà, ayé ẹ sí tẹ̀ríntẹ̀rín, jẹ́ kó di ẹni tí ń rágó. Kò wá rí bí wọ́n ti ń yínmú sí ọ. Ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́n, ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri. Má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi, múra síṣẹ́ ọjọ́ ń lọ. When you look at these words or this poem, it comprises everything. Ó depend bí èèyàn bá ṣe lè fọ́ sí wẹ́wẹ́ sí. Lóòótọ́ la mọ̀ pé ìlú tá wà kò bí system wa ṣe rí, ó bomi tútù sọ́kàn wa fún àwọn ọ̀dọ́ láti lè jẹ́ ẹni tí ó máa wà hardworking. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, a ní láti mọ̀ wípé kí àdúrà wa lè gbà, ẹ jẹ́ ká wá ṣe part tiwa. It's all about give and take. I expect nǹkan látọ̀dọ̀ Ọlọ́run. So àwa náà ní duty tá máa ṣe, and our duty is to be hardworking. Ká ṣiṣẹ́. Tá bá ti ṣiṣẹ́ pẹ̀lú àdúrà àti ìforítì, la lè máa hope pé kí Ọlọ́run dé ìgbìyànjú wa ládé. Ẹni tí ò ṣiṣẹ́, kódà tó bá náwó, ó yẹ kó mọ̀ deep down ẹ̀ pé òun ò deserve position yìí. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká wà hardworking ní ká dẹ̀ ṣiṣẹ́. Iṣẹ́ ní ṣíṣe kò ń ṣe, ẹ ní láti ṣiṣẹ́ ká wà smart. Kò ń ṣe pé ká kàn ṣiṣẹ́, wọ́n ní ká máa ṣiṣẹ́, ká kàn ṣiṣẹ́ fọ̀ ṣiṣẹ́ yín, ká kàn máa ṣiṣẹ́ lásán. A ní láti wà smart. Báwo la ṣe máa wà smart? Òun ni wípé iṣẹ́ tá fẹ́ ṣe ó gbọdọ̀ jẹ́ iṣẹ́ tó máa múnú wa dùn. Iṣẹ́ tó jẹ́ pé a rí dùn nínú ẹ̀. Ṣé mọ̀? Tí èèyàn bá ń ṣiṣẹ́ tí kò nífẹ̀ẹ́ sí, ó máa rọ̀ lọ́rùn láti lè máa ṣe ìmẹ́lẹ́. Ó dẹ̀ máa á dẹ̀ rọrùn fún láti lè jẹ́ kó tètè sú. Torí kò nífẹ̀ẹ́ sí iṣẹ́ tó ń ṣe yẹn, ó kàn ṣá ń ṣe ni. So ẹni iṣẹ́ tá bá fẹ́ ṣe, ó gbọdọ̀ jẹ́ iṣẹ́ tá máa nífẹ̀ẹ́ sí. Tá bá ń ṣe, kódà tá bá ń rí àwọn kùdìẹ̀kùdìẹ̀, àwọn challenges kan bẹ́ẹ̀, kò ní lè tètè jẹ́ kó pè wá down torí pé a nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí. Tá bá ti tètè gòkè láti ìdí ẹ̀, kò ní lè jẹ́ kó pè wá down nítorí a nífẹ̀ẹ́ sí. Òun ni ọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n wá gbà wọ ọ̀dọ́ lọ́jọ́ tòní. Ọlọ́run á máa kọ́ wa mọ̀ ṣe. For more of this, ẹ follow mi lórí social media handle mi, Facebook, YouTube and Instagram and TikTok lórí Ìjọmọlúàbí. Ẹ ṣé.